A kú dédé àsìkò yìí, yóò rọrùn fún wa láṣẹ Lédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí ṣe ọjọ́ ajé Monday ọjọ́ kẹrin nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká sí omi mu, à ń padà bọ̀ wá. Ìròyìn Feli-Feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n díje dupò ààrẹ ní ọdún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Atiku Abubakar, òun mà ló ti ju àdó ọ̀rọ̀ ńlá kan sílẹ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá yìí lórí ipò tí orílẹ̀‐èdè Nàìjíríà wà lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu ò wípé tá a bá sọ̀rọ̀ nípa ẹni tí ò yẹ ètò ọrọ̀ ajé ìdàgbàsókè orílẹ̀‐èdè yìí ó ní Tinubu ò sí nínú wọn. Ó ní òun ṣe ọ̀rọ̀ yìí láti lè jẹ́ kí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ wípé lótìtọ́ àti lódodo lòun kanminú sí ipò tí orílẹ̀‐èdè Nàìjíríà wà. Atiku Abubakar tó ní ká ní ipò òun jáwé olúborí lọ́dún 2023 ni ó ní ó dá òun lójú gbangba wípé kì í ṣe bí Nàìjíríà dúró sí lásìkò tá a wà yìí ni ó wà, yóò ti mú ẹsẹ̀ lọ sí ìpele èyí tó kàn nípa ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti àwọn ohun àlùmọ́nì tó ń tẹ àwọn nǹkan rere tí ó ti ṣẹnu rẹ̀ fún orílẹ̀-èdè yìí. Ó ní Tinubu kò ní àfojúsùn ọjọ́ ọ̀la àti ohun rere fún orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé bí tí ń kó kéré mọ́ o. Ó ní ó ṣeun láàánú wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí pàdánù rere pẹ̀lú bí wọn ò ṣe jáwé olúborí lọ́dún 2023 gẹ́gẹ́ bí Atiku Abubakar ti sọ. Ó ní bẹ́ẹ̀ bá wò ó dáadáa, ó ní láti ìgbà tí àwọn ọmọ Nàìjíríà ti ń ké ìrora, ó ní kí ni ohun tí ààrẹ Tinubu rí ṣe. Ó ní kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ Tinubu, ìtún fi àwọn ọmọ rẹ̀ bí obìnrin sí ni o. Ó ní kàkà kó rọ̀ lára ìwé àgbọn orílẹ̀-èdè yìí, ìtún nira sí ni, èyí tó sì mú ogúnlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà kí púpọ̀ nù wọn kí wọ́n ti di onígbà bára, èyí tí wọ́n ti gbégbá bára láti máa tọrọ kí wọ́n tó lè jẹ. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ ní gbèsè, ìsúnkún símú ní ìṣètì gangan o. Ẹni tó jẹ́ agbẹnusọ àti olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, òun mà ló ti dá èsì ọ̀rọ̀ padà fún Atiku Abubakar wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa jó máa yọ̀ ni. Oníká ni wọ́n ṣèṣì kéde Atiku Abubakar lọ́dún 2023 wípé òun ló jáwé olúborí nínú ètò ìbò sí ipò ààrẹ ni. Ó ní lásìkò tá a wà yìí ohun tá à ń wí kan là á máa wí o, nítorí wípé ó dá àwọn lójú wípé Atiku Abubakar yóò ti ta ogunlọ́gọ̀ àwọn dúkìá orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn aládàáni. Ó ní kẹ́ ẹ wá máa wò ó ní bí wọ́n ṣe ń tà fún àwọn aládàáni, olóhun náà ló wà nínú ẹ̀kú tí wọ́n pè ní eégún. Òun náà ni ó máa mú àwọn èèyàn tí ó rà wá o lórúkọ rẹ̀ léléyìí tó sì jẹ́ wípé òun náà ni ó máa ṣe ìṣàkóso lórí àwọn dúkìá ọ̀hún. Báyọ̀ Ọ̀nànúgà tó mẹ́nuba díẹ̀ nínú àwọn ìwà tí Àtíkù wò lásìkò tó ń bẹ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ lọ́dún 1999 sí ọdún 2007 lábẹ́ ètò ìṣèjọba olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó ní púpọ̀ nínú ogún orílẹ̀-èdè yìí èyí tí wọ́n sọ di taládàáni, ó ní Àtíkù àti Ọbásanjọ́ ni wọ́n ń bẹ nínú rẹ̀, tó sì jẹ́ wípé àwọn ògbónágbòǹgbò ogún orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n tà jáde láláìmọ̀ wípé àwọn ara wọn náà ni wọ́n ń rà á tí wọ́n sì ń parọ́ wípé àwọn ti tà á láti sọ ti taládàáni kí iṣẹ́ wọn kó lè múnádóko. Nípa ìdí èyí, Báyọ̀ Ọ̀nànúgà ní gbogbo ẹnu èyí tí Àtíkù ń jà yìí ó lẹ́nu lásán ni, kò sí nǹkan kan tó ní fún orílẹ̀-èdè yìí bí kò ṣoko ìparun ní ó mú orílẹ̀-èdè Nàìjíríà wọ̀. Ó ní Àtíkù kò ní ìpinnu ìdàgbàsókè kankan fún orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe ìfàsẹ́yìn, gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú tó fi dá èsì padà sí ọ̀rọ̀ tí Àtíkù sọ
lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Lórí ìpalẹ̀mọ́ ètò ìbò tàwọn gómìnà tí yóò wáyé ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Ondo, ọmọye èyí tó ń díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo ọ̀hún, olóyè Agboola Ajayi, òun mà ló ti bẹnu àtẹ́lu ìpinnu àti ìgbésẹ̀ kan èyí tí gómìnà ọ̀hún tó wà lórí ipò lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ondo, Lucky Ayédàtiwá tó ń gbé wípé ó ṣeé ṣe kí Ayédàtiwá ó lo àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn lásìkò ìbò ọ̀hún. Ó ní Agboola ní ìgbésẹ̀ yìí òun lòdì sí, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Ó ní àwọn ò fẹ́ àjọ Àmọ̀tẹ́kùn kí wọ́n súnmọ́ àyè tí àwọn olùdìbò yóò ti dìbò ní ìpínlẹ̀ Ondo bí tí hùn kó kéré mọ́tò. Ó nítorí wípé àdáni ni wọ́n, ìpínlẹ̀ ló sì ni wọ́n o. Ó ní àwọn ń fẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò bí ọlọ́pàá àti àwọn tó jẹ́ tojúlówó ìjọba àpapọ̀ lẹ̀ yìí láti wà láwọn àyè tí ìbò yóò ti wáyé gbogbo ní ìpínlẹ̀ Ondo. Agboola ní kì í ṣe wípé bóyá òun bẹnu àtẹ́lù iṣẹ́ àwọn Àmọ̀tẹ́kùn. Ó ní bóun bá ní àǹfààní tí orí sì gbé òun débẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ondo, ó ní àtìlẹ́yìn tó lọ́rìn dáadáa eléyìí tó ní kìmínú o lòun yóò ṣe fún àwọn Àmọ̀tẹ́kùn láti lè máa jẹ́ kí iṣẹ́ wọn kó túbọ̀ múnádóko sí i. Ó ní ṣùgbọ́n oko ò ní jẹ́ ti bá tọmọ kó má láàlà. Ó ní nípa ọ̀rọ̀ ètò ìbò èyí tó ń bọ̀ lọ́nà yìí ní ìpínlẹ̀ Ondo, Agboola ní àwọn ò fẹ́ Àmọ̀tẹ́kùn ká láti wà níbi ètò ìdìbò náà, kí àwọn Àmọ̀tẹ́kùn kí wọ́n múṣẹ́ míì ṣe lọ́jọ́ ọ̀hún. Ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú ètò ìbò kí àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn kí wọ́n jìnnà síbẹ̀, gẹ́gẹ́ bí Agboola bó ti sọ̀rọ̀ náà lásìkò tó ń fi èsì sí ìpinnu Lucky Ayédàtiwá o èyí tó ló ṣeé ṣe kóhun lo àwọn Àmọ̀tẹ́kùn láti kún àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù lọ́wọ́ fún ìdáàbòbò àwọn olùdìbò àpótí ìdìbò tó fi mọ́ àwọn tí wọ́n ṣe kò kárí ètò ìbò ní ìpínlẹ̀ náà kí wọ́n má bàa ba ètò ìbò ọ̀hún kí wọ́n má bàa bàjẹ́ ní ìpínlẹ̀ Ondo. Arákùnrin kan rèé eléyìí tó ti ń gba afẹ́fẹ́ o nígbègbè ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ẹ̀sùn ìṣekúpa eléyìí tí wọ́n fi kan ọ̀gbẹ́ni ọ̀hún. Ọ̀gbẹ́ni náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Saheed, òun ni wọ́n fi hàn nílé ẹjọ́ wípé ó ṣekú pa bàbá rẹ̀ tí wọ́n pè ní Baálẹ̀ nínú oko ọ̀gbìn Baálẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde, ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ní Saheed òun ló tẹ̀lé bàbá rẹ̀ tí í ṣe Baálẹ̀ lọ sínú oko ọ̀gbìn èyí tí wọ́n gbin oríṣiríṣi àwọn nǹkan oko sí o, lélẹ́yìí tí wọ́n sì ṣe àpèjúwe wípé bàbá náà mú lọ sí oko rẹ̀ láti lè jẹ́ kó mọ̀ wípé ọ̀gbìn àti àgbẹ̀ èyí tó bá ṣe dáadáa ó ní àsìkò láti kórè. Wọ́n ní àsìkò tí ń tó láti kó àwọn èrè oko èyí tí wọ́n ti ṣiṣẹ́ fún láti bí oṣù èyí tó ti ń lọ bí ọdún kan sẹ́yìn, èyí tó mú Saheed láti rò wípé èrè oko náà ó gbọ́dọ̀ jẹ́ ti tòun o. Wọ́n ní ọjọ́bọ̀ Thursday tó kọjá yìí ni Saheed tẹ̀lé bàbá rẹ̀ tí ṣe Baálẹ̀ lọ sínú oko ọ̀gbìn wọn èyí tó tóbi dáadáa tó ń wà ní ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní èyí ni wọ́n ṣe o pẹ̀lú àwọn ènìyàn tí ń bẹ ní abà náà. Ní gẹ́rẹ́ tí wọ́n ní Saheed àti Baálẹ̀ dòkò ni Saheed ṣekú pa bàbá rẹ̀ yìí tó sì ṣẹ́ ìwélé lórí tóun tó na pápá bora. Wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan wàhálà ìdààmú tí wọ́n ṣe láti ṣàwárí Baálẹ̀ lẹ́yìn tí wọ́n ti ń retí rẹ̀ kó padà dé láti oko rẹ̀ tó lọ lọ́jọ́bọ̀ Thursday òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Jímọ̀ ni wọ́n ní àwọn èèyàn tí ń bẹ ní abà ọ̀hún gbéra lọ sínú oko náà níbi tí wọ́n ti ń rìn káàkiri láti ṣe àwárí Baálẹ̀ ni wọ́n rí òkú rẹ̀ èyí tí wọ́n ṣẹ́ ìwélé lórí. Àwọn èèyàn tó sì mọ̀ sí ọ̀rọ̀ náà ni Saheed ni wọ́n rí pẹ̀lú bàbá rẹ̀ yìí tí wọ́n jọ lọ sí oko èyí tí wọ́n rí àlọ bàbá tí wọ́n rí àbọ̀ rẹ̀ tí wọ́n sì ní Saheed náà òun náà ti fara soko. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ o. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ó padà tẹ Saheed lédè tó sì jẹ́wọ́ wípé lótìtọ́ àti lódodo òun lòun ṣekú pa bàbá òun. Ìṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti elédè Yorùbá ti ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn olùkàntàn eré sinimá àgbéléwò Fẹ́mi Adébáyọ̀
èyí tó gbé sinimá jagunjagun bóde òun mà ń ló tutù gba àmì ẹ̀yẹ kún àmì ẹ̀yẹ lórí sinimá jagunjagun ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn amúlùdùn ti gbé bóde òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí ní ìpínlẹ̀ Èkó ní ayẹyẹ kan èyí léyìí tí wọ́n gbé kalẹ̀ láti máa fi ṣe àtìlẹ́yìn fún ayẹyẹ àwọn ènìyàn tí wọ́n ti kópa takuntakun nínú amúlùdùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ ni wọ́n ti kéde sinimá jagunjagun ọ̀hún tó sì gbàmì ẹ̀yẹ 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Lára àwọn ohun tí wọ́n fún ní àmì ẹ̀yẹ fún ni ẹni tó kópa jù nínú àwọn sinimá ọ̀hún àti ìmúrasí wọn tó ń ti ẹni tó ṣe dáadáa jù nínú àwọn ohun tó ń jáde eléyìí tó ń ti bí wọ́n ṣe múra fún wọn nínú sinimá náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ eléyìí tí wọ́n ṣe láti máa fi ṣe ìsàmì ayẹyẹ ọ̀hún èyí tí wọ́n pè ní African Movie Academy Award AMA eléyìí ti ṣe tọdún 2024 wọ́n ní ogún irú rẹ̀ rèé èyí tí ó wáyé níbẹ̀ ní Fẹ́mi Adébáyọ̀ ti fi ìdùnnú ayọ̀ ló ti fi wọ́n sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pàápàá jù gbogbo àwọn tí wọ́n jọ kópa nínú sinimá ọ̀hún wípé igi kan kì í dágbó ṣe láìsí àwọn kò sí òun ipa wọn àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún òun ló mú òun láti máa gba àmì ẹ̀yẹ síwájú sí lórí sinimá jagunjagun ọ̀hún eléyìí tí Fẹ́mi Adébáyọ̀ gbé bòde tó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àǹfààní tí àwọn òbí rẹ̀ tí wọ́n fún láti jẹ́ ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì ògbé sinimá jáde àti òṣè sinimá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún èmi mo gbà ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹ́nu tó múròyìn yín wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.